ìròyìn ojoojúmọ́ òmìnira IYP-DRY òní ọjọ́ àìkú ọjọ́ 14 oṣù agẹmọ 2024 àti kí gbogbo ìjọ ènìyàn yìí lè mọ̀ pé olúwa kì í fi idà tàbí ọ̀kọ̀ gbanilà nítorí pé tí olúwa ní ogun náà yóò sì fà ọ́ lé wa lọ́wọ́. Kókó inú ìròyìn náà: Tinubu ti kọjá àyè rẹ̀. Awakọ̀ mọ́rúwá pokùnso ní Ìkòròdú. Ọkọ̀ òfurufú àṣàtọ́nà abẹ́lé Ibrahim Traore ṣàwárí ibùdó ìkọ̀kọ̀ àwọn ológun Faransé ní orílẹ̀-èdè Benin. Ilé-ẹjọ́ tí ó ga jù ní ìlú tí ó fẹ̀gbẹ́ tì wá dá àwọn gómìnà ìpínlẹ̀ lẹ́bi lórí owó ìṣúná fún àwọn ìjọba ìbílẹ̀ wọn. Ìjọba agbésùmọ̀mí ti ìpínlẹ̀ Èkó gbé ìgbésẹ̀ láti ṣe àtúnkọ àwọn òfin wọn ní èdè Yorùbá. Ilé-ìwé dàwó lórí àwọn akẹ́kọ̀ọ́ ní ìlú tí ó fẹ̀gbẹ́ tì wá Nàìjíríà. Àwọn ọ̀dọ́ ilẹ̀ Gẹ̀ẹ́sì gbàkóso ilé ìgbìmọ̀ aṣòfin. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Tinubu tó ti kọjá àyè rẹ̀ ó gbé orúkọ Wọlé Ṣóyínká lé orí gbọ̀ngàn ìtàgé ní Sùúrùlérè. Ṣé wọ́n ní ajá tó máa sọnù kò ní gbọ́ fèrè ọdẹ? Òun ní ọ̀rọ̀ Tinubu ààrẹ wọn ní ìlú tó fẹ̀gbẹ́ tì wá Nàìjíríà tí wọ́n fi ipá dúró lórí ilẹ̀ wa báyìí tí ó yí orúkọ gbọ̀ngàn ìtàgé ní Sùúrùlérè ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá sí gbọ̀ngàn àṣà àti ìṣọwọ́dára Wọlé Ṣóyínká láti fi yẹ Ṣóyínká sí ní àyájọ́ ọjọ́ ìbí rẹ̀ tí ó pé 90 ọdún ní ọjọ́ 13 oṣù keje ọdún yìí. À ń sọ àtúntúnsọ wípé ìkọjá àyè ni ó jẹ́ kí ìlú Nàìjíríà ó máa pàṣẹ lórí ilẹ̀ Yorùbá tí ó jẹ́ orílẹ̀-èdè aṣèjọba ara ẹni tirẹ̀. Ohun tí Tinubu ń fẹ́ ẹ̀tẹ́ tí ó máa débá ó ń bọ̀ láìpẹ́. Ọmọ ìbílẹ̀ Yorùbá kan tó wá ṣe àkíyèsí nípa bí Wọlé Ṣóyínká àti Ọbásanjọ́ ṣe jẹ́ ọ̀rẹ́ bí wọ́n tilẹ̀ máa ń ṣe bí ọ̀tá ní gbangba. Irọ́ ni o. Tí a bá mọ ìtàn kíkọ́ gbọ̀ngàn ìtàgé ti Sùúrùlérè yìí, bí ó ti jẹ́ gọ̀wọ́ ni ó bẹ̀rẹ̀ rẹ̀, ṣùgbọ́n Ọbásanjọ́ ọ̀rẹ́ Ṣóyínká ni ó parí rẹ̀ ní ọdún 1976. Báyìí wọ́n wá fi orúkọ Wọlé Ṣóyínká sí. Bẹ́ẹ̀ a mọ̀ wípé Ọbásanjọ́ burú débi pé a fẹ́ kí ó jẹ́ orúkọ òun ni ó máa wà níbẹ̀, ṣùgbọ́n orúkọ ọ̀rẹ́ rẹ̀ Ṣóyínká tẹ́ ẹ lọ́rùn kí ó wà níbẹ̀. Gbogbo wọn jọ ń ṣiṣẹ́ papọ̀ ni. Àwọn gbogbo ìgbésẹ̀ wọ̀nyí sì jẹ́ ìtọ̀nà tí Babangida ń fún wọn ní ẹnu ìjọ́ mẹ́ta yìí, ṣùgbọ́n wọ́n ti kùnà o. Yorùbá ti lọ. Kàyéfì ńlá ṣẹlẹ̀ ní Ìkòròdú. Ìròyìn ohun tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ 11 oṣù kejì ọdún 2024 ní ti ikú ọkùnrin awakẹ̀kẹ́ akérò ẹlẹ́sẹ̀ mẹ́ta tí a mọ̀ sí márúwá tàbí napep látàrí bí àwọn òṣìṣẹ́ ìjọba Nàìjíríà tí wọ́n fi ipá jẹ gàba lórí ilẹ̀ wa Democratic Republic of the Yorùbá tí wọ́n ń pè ní LASTMA ṣe gba kẹ̀kẹ́ tí ó ń wà ní ọwọ́ rẹ̀ tí ó sì jẹ́ pé gbogbo ẹ̀bẹ̀ tí ó bẹ̀ pàbó ni ó já sí. Ní ọkùnrin náà bá kúkú pa ara rẹ̀ nípa pípokùnso níwájú iléeṣẹ́ àwọn LASTMA tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba tí ó ń jẹ gàba lórí ilẹ̀ wa, èyí ni ìjọba Nàìjíríà. Ṣùgbọ́n tí ó jẹ́ wípé wọ́n sì fi ipá dúró lórí ilẹ̀ wa ní ìlú Ìkòròdú orílẹ̀-èdè Yorùbá, èyí tí Nàìjíríà sì ń jẹ gàba lé lórí ni èyí ti ṣẹlẹ̀. Ní kété tí a bá ti lé àwọn agbésùmọ̀mí Nàìjíríà wọ̀nyí kúrò lórí ilẹ̀ wa tán, irú èyí kò lè ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè olómìnira Yorùbá mọ́, níbi tí ìgbáyé gbádùn gbogbo ìran Yorùbá ti jẹ wá lógún, nítorí kò ní sí ìdúkokò mọ́ni tàbí ìfìyàjẹni ní ọ̀nà àìtọ́ bí irú eléyìí, àti wípé àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ ní àwa ìran Yorùbá yóò wà látàrí iṣẹ́ ribiribi tí màmá wa Modúpẹ́ Onítìrí Abíọ́lá ti ṣe láti fún wa ní ọjọ́ ọ̀la tí ó rẹwà, tí ó sì dá wa lójú pé tí ìjọba wa bá bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹu, tí àwọn adelé wa bá ti wà ní iléeṣẹ́ ìjọba ti sẹkítẹ́ríàtì wa káàkiri, kò lè sí irú ìwà burúkú báyìí tàbí òmíràn ní orílẹ̀-èdè wa. Ìròyìn gbígbóná fẹlifẹli kan lu jáde pé láti bí oṣù díẹ̀ sẹ́yìn tí àwọn orílẹ̀-èdè Niger, Mali àti Burkina Faso ti lé àwọn ọmọ ogun Faransé jáde kúrò ní orílẹ̀-èdè wọn ni wọ́n ti ń wá ibi tí wọ́n máa fi ìdí ibùdó àwọn ọmọ ogun wọn kalẹ̀ sí ní Áfíríkà.
kò sí ẹni tí ó gbọ́ nípa ọ̀rọ̀ náà mọ́. Lójijì ní ọjọ́ 11 oṣù Agẹmọ 2024 ní Ibrahim Traore tí ó jẹ́ olórí orílẹ̀-èdè Burkina Faso jáde láti pariwo sí àgbáyé létí pé orílẹ̀-èdè Faransé ti dá ibùdó ológun méjì sílẹ̀ ní orílẹ̀-èdè Benin. Ẹ̀rí rẹ̀ ni pé òun ní ọkọ̀ òfurufú àṣàtọ̀nà àṣírí méjì tí ń fojú sí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ ní ìwọ̀ oòrùn Áfíríkà àti gbogbo Áfíríkà. Èyí sì jẹ́ òtítọ́. Ìròyìn náà sì ń fa ìpòrúurú nítorí ó jẹ́ ìyanu ní etí. Olórí orílẹ̀-èdè Burkina Faso Ibrahim Traore náà kọ́kọ́ fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ pé ní Ivory Coast wọ́n ṣètò láti dààmú ìlú òun ṣùgbọ́n àwọn kan kò gbàgbọ́. Ó wá tú àṣírí mìíràn pé ní orílẹ̀-èdè Benin ti gbàbọ̀dè ibùdó àwọn ológun àwọn Faransé méjì ní ìlú Gambie àti ní òpópónà tó ń lọ sí Ponga. Ó wí pé ẹ̀rí tó dáni lójú wà nílẹ̀. Ó tún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé wọ́n ti ṣe ọ̀nà wọnú tó gùn ní ìwọ̀n 3,000 mítà tí ọkọ̀ òfurufú lè bà sí. Wọ́n sì ń kó àwọn ohun ìjà ogun fún àwọn ènìyàn. Wọ́n sì ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ogun fún àwọn ènìyàn níbẹ̀ àti pé àwọn ní ìgbohùnsílẹ̀ àwọn ará Faransé tó ń ṣiṣẹ́ níbẹ̀ bí adarí àti olùtọ́jú àwọn tí wọ́n ń kọ́ níbẹ̀ tí ó wà lọ́wọ́ àwọn. Ibrahim Traore tẹ̀síwájú láti sọ fún àwọn ọmọ ìlú Ivory Coast àti Benin pé ìlú òun kò bínú wọn o, ṣùgbọ́n ètò ìṣèjọba tí orílẹ̀-èdè méjèèjì yẹn ń lò yóò ṣe àkóbá fún àwọn ará ìlú nítorí ó ti ṣẹlẹ̀ sí Burkina Faso rí nígbà tí wọ́n gbà láti já ibùdó àwọn aláwọ̀ funfun láti dá orílẹ̀-èdè mìíràn láàmú. Àwọn ń dojúkọ ìjìyà rẹ̀ báyìí. Ó wí pé kí ará ìlú bá àwọn olórí wọn sọ̀rọ̀ kí wọ́n dẹ́kun ìwà búburú yìí. Ní báyìí àwọn ọ̀gá ológun ní Benin ti jáde láti sọ wípé ìjọba ìlú wọn kò ṣe ohun tí Traore sọ rárá àti pé àwọn ọmọ ogun àwọn ló wà níbi tí òun sọ nípa rẹ̀. Ṣùgbọ́n ṣé Benin ní ọmọ ogun tí ó pọ̀ tó láti kó àwọn kan sínú aṣálẹ̀? Àwọn ìlú tí ó tóbi jù wọ́n tí ó sì ní ọmọ ogun púpọ̀ ní Áfíríkà kò tíì ṣe bẹ́ẹ̀ rárá. Báwo ni Benin yóò ṣe wá kó ibùdó ológun odindi méjì sínú aṣálẹ̀? Àwọn tí à ń pè ní aláwọ̀ funfun yìí kò fẹ́ yọ ọwọ́ nínú ìṣèjọba Áfíríkà nítorí ọrọ̀ wa tí wọ́n ń kó, ṣùgbọ́n àwa indigenous Yorùbá people mọ̀ pé tiwa yàtọ̀. Nítorí ààyè kò ní sí fún àjèjì níbikíbi láti tọwọ́ bọ orílẹ̀-èdè ọmọ Yorùbá àtàtà DRY lójú. Nítorí ọmọ Yorùbá ló ní ilẹ̀ Yorùbá, àjèjì kan kò ní fi ọwọ́ lálẹ̀ fún wa lórí ilẹ̀ wa. Gẹ́gẹ́ bí màmá wa Modúpẹ́ọlá Onísìrí Abíọ́lá ṣe máa ń sọ pé ní ilẹ̀ Yorùbá lẹ́yìn Ọlọ́run Yorùbá ni àkọ́kọ́. Kí gbogbo àjèjì tó ń pa ọmọ Yorùbá lára lórí ilẹ̀ Yorùbá tètè palẹ̀ ẹrù wọn mọ́ kí wọ́n kọjá sí orílẹ̀-èdè wọn. Nítorí ní kété tí adelé wa bá ti wọ secretariat kò ní sí àyè ìpalára fún wa mọ́. Orí ètò ìṣèjọba tí ó fẹsẹ̀ múlẹ̀ tí kò ní ṣe dàrúdàpọ̀ ni àwa gbé orílẹ̀-èdè wa lé. Ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn adelé wa ṣe pàtàkì ní àkókò yìí láti ṣí ìdí Nàìjíríà tó ń jẹ gàba kúrò lórí àwọn ohun ìní wa nítorí ìwà olè àti ọ̀dájú ni wọn kò ṣe fẹ́ kí a lọ pẹ̀lú ìrọ̀rùn. Ṣùgbọ́n ó dájú pé àwa ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá kò ní padà sí ara Nàìjíríà mọ́ láéláé nítorí abẹ́rẹ́ wa ti lọ kí ọ̀nà okùn tó dí. Ilé-ẹjọ́ tí ó ga jù ní agbègbè tí ó wà lẹ́gbẹ̀ẹ́ orílẹ̀-èdè wa Democratic Republic of the Yorùbá èyí tí wọ́n ń pè ní Nàìjíríà ti fi òpin sí ìwà kí a máa jẹ gàba lórí owó ìṣúná tí ó yẹ láti lọ sí àpò ìjọba tí ó súnmọ́ ará ìlú jùlọ ní orílẹ̀-èdè tiwọn lọ́hùn-ún èyí tí àwọn gómìnà ìpínlẹ̀ wọn jókòó lé. Àwọn adájọ́ náà sọ pé kò bá òfin tí àwọn fi ń ṣe ìjọba ìlú náà mu ní ẹsẹ̀ 162 Section 162 nínú ìwé ìṣòfin ọdún ìkọkàndínlẹ́gbẹ̀wá 1999 tí wọ́n ń lò ní ìlú náà. Ilé-ẹjọ́ ọ̀hún tún sọ pé ìwà kí a máa yan ẹnìkan láti máa bójútó iṣẹ́ ìjọba ìbílẹ̀
náà kò tún bá òfin mu. Bí ó tilẹ̀ jẹ́ pé ìdájọ́ yìí kò kàn wá nítorí orílẹ̀-èdè Yorùbá kò sí lára Nàìjíríà mọ́, ṣùgbọ́n èyí ti fi hàn bí àwọn gómìnà Nàìjíríà kò ti bọ̀wọ̀ fún òfin tó. Wọn kò bọ̀wọ̀ fún òfin wọn, bẹ́ẹ̀ ni wọn kò bọ̀wọ̀ fún òfin àgbáyé. Nítorí èyí ni wọ́n fi ń jẹ gàba lórí ilẹ̀ wa ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá. Ìkìlọ̀ wá ní eléyìí o, kí ìlú Nàìjíríà dáwọ́ dúró nínú ìwà agbésùmọ̀mí tí wọ́n ń ṣe lórí ilẹ̀ Democratic Republic of the Yorùbá. Ilé-ẹjọ́ tí ó ga jù náà lọ́hùn-ún wá kọ̀ o láti gba àwíjàre tí àwọn gómìnà wọn sọ. Èdè Yorùbá ni ó gbajúgbajà tí àwọn ènìyàn fi ń bá ara wọn sọ̀rọ̀ ní ìlú Èkó. Bí èyí ṣe fi ara hàn wípé Èkó gba olè ó gba ọ̀lẹ, nítorí pé irúwọ́ gìrì wá ní Èkó, ìpínlẹ̀ tí àìmọye ènìyàn ti ń sọ oríṣiríṣi èdè tí wọ́n wá láti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà. A rí èyí gbọ́ láti ẹnu Gawat Jubril, tí ó jẹ́ agbẹnusọ àgbà nínú ìròyìn sí Babátúndé Sanwó-Olú, gómìnà Nàìjíríà, tí ń jẹ gàba lórí ìpínlẹ̀ Èkó lórí ilẹ̀ Democratic Republic of the Yorùbá. Òun ló sọ ọ̀rọ̀ yìí lórí abẹ́yẹfò X rẹ̀ ní ọjọ́ 9 oṣù keje 2024. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó wí pé ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ mẹ́ta náà dá lórí bí gbogbo ará ìlú máa ṣe mọ̀ nípa àgbékalẹ̀ àwọn òfin àti ààbò, iṣẹ́ kárakára, àtúnṣe bí àwọn òfin náà ṣe máa tètè di mímúlò àti àǹfààní láti máa ṣe àtúnṣe wọn ní òrèkóòrè. Gawat Jubril tún sọ síwájú sí i pé yíyí àwọn òfin náà padà sí èdè Yorùbá dúró lórí gbígbìyànjú ìjọba ìpínlẹ̀ Èkó láti dáàbò bo àti kí ó pa àṣà Yorùbá mọ́. Ìjọba Èkó ṣàlàyé ọ̀rọ̀ náà nínú oṣù kẹfà nígbà tí wọ́n mú ìkéde ìpalẹ̀mọ́ fún àjọyọ̀ ọ̀sẹ̀ Yorùbá tí ó máa wáyé nínú oṣù kẹsàn-án wá. Gẹ́gẹ́ bí ìjọba Èkó ṣe gbé e jáde wípé àgbékalẹ̀ ètò àjọ̀dún náà ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí àwọn àṣà àjogúnbá Yorùbá tí ó sì máa wà bẹ́ẹ̀ fún ìran tí ó ń bọ̀ àti bí ọ̀làjú ṣe ń sún síwájú sí i. Ó tún fi kún àlàyé rẹ̀ pé àwọn orin ìbílẹ̀, ijó jíjó, ìpolongo àṣà, gbogbo ẹ̀ ló máa wáyé níbi àjọ̀dún náà. Olùbádámọ̀ràn lórí ìrìn àjò afẹ́ Idris Arẹ́gbẹ́ sọ wípé àkòrí ètò náà tí ó máa gba ọ̀sẹ̀ kan gbáko òun ni gbígbé àwọn nǹkan àjogúnbá Yorùbá lárugẹ, ìfọwọ́sowọ́pọ̀ àti àmúyangàn nípa pípa àwọn àṣà àti àjogúnbá wọ̀nyí mọ́, èyí tí yóò lè mú ọjọ́ ọ̀la wa dára. Ẹ bá wa béèrè lọ́wọ́ Sanwó-Olú o wípé ibo ni ó wà látọdún yìí wà tó ẹ̀ṣẹ̀ wàá mọ̀ pé òun fẹ́ gbé àṣà Yorùbá lárugẹ nígbà tí òkété ti wá bórù mọ́ wọn lọ́wọ́ tán. Ohun tí gbogbo indigenous Yorùbá people fẹ́ ni pé kí òun àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ kí wọ́n fi Democratic Republic of the Yorùbá wa àti àṣà wa sílẹ̀ fún wa, kí wọ́n máa lọ sí wọ́n Nàìjíríà wọn ní apá òkè ọya. Ilé-ìwé dàwó lórí àwọn akẹ́kọ̀ọ́ tí ń ṣe ìdánwò ní ìpínlẹ̀ Plateau ní ìlú Nàìjíríà. Ìròyìn búburú kan gorí afẹ́fẹ́ báyìí láti ìlú Nàìjíríà pé iléèwé girama alájà méjì kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Saint Academy ti wó lulẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní ọjọ́ Ẹtì ní ọwọ́ agogo bíi 11 òwúrọ̀ ní àkókò tí àwọn akẹ́kọ̀ọ́ ń ṣe ìdánwò lọ́wọ́. Iléèwé náà wà ní ìlú Busabuji ní ìjọba ìbílẹ̀ Àríwá Jos ní ìpínlẹ̀ Plateau ní Nàìjíríà. Ìròyìn yìí fi yé wa pé ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ ló wà lábẹ́ ilé tí ó wó náà tí wọn kò tí ì yọ wọ́n jáde. Ọ̀rọ̀ yìí gbomijé lójú ènìyàn bí ó tilẹ̀ jẹ́ pé kì í ṣe orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá ni ó ti ṣẹlẹ̀. Bí àwọn tó ń ṣe ìjọba kò bá ti ṣe ẹ̀tọ́ nítorí wọn kò ní ìfẹ́ ará ìlú, oríṣiríṣi nǹkan búburú báyìí ni a máa ṣẹlẹ̀. A ò fi yọ̀ wọ́n rárá o, ṣùgbọ́n ní àkọ́kọ́ ó dájú ìjọba Nàìjíríà kò ṣe àbẹ̀wò tí ó yẹ nígbà tí wọ́n ń kọ́ ilé náà, nítorí ìwà àbẹ̀tẹ́lẹ̀ àti olè jíjà ti bà ayé Nàìjíríà jẹ́ láti ọ̀dọ̀ àwọn olórí dé gbogbo òṣìṣẹ́ ìjọba. Bẹ́ẹ̀ ni ẹ̀mí ènìyàn kò jọ wọ́n lójú. Ètò ìdóòlà ẹ̀mí
lásìkò pàjáwìrì kò fẹsẹ̀ múlẹ̀ rárá. àfi Ọlọ́run nìkan ló lè kó àwọn ọmọ náà yọ. Orílẹ̀-èdè Yorùbá ní ètò rere fún àwọn ọmọ ìbílẹ̀ àti olùgbé inú rẹ̀. Kò ní sí ààyè àbẹ̀tẹ́lẹ̀ tàbí ìwà ọ̀lẹ lẹ́nu iṣẹ́, nítorí ẹ̀ẹ̀mejì lóṣù ni a ó máa gba owó, kò sì ní jẹ́ owó kékeré. Gbogbo ẹni tí ó bá fẹ́ kọ́lé yóò rí owó láti ra ohun ìkọ́lé tí ó dára láti dènà ilé wíwó àti fífi ẹ̀mí ṣòfò. Lórí ètò ẹ̀kọ́, gẹ́gẹ́ bí màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá ti jẹ́ kí a mọ̀, àwọn ètò àti ìlànà ẹ̀kọ́ tí ó dára yàtọ̀ ní ti DRY. Àwọn iléèwé wa yóò rẹwà pẹ̀lú ààbò tí ó dájú fún àwọn olùkọ́ àti gbogbo akẹ́kọ̀ọ́. A fi ń sọ ọ̀rọ̀ tiwa ní o, a ò yọ àwọn ẹ̀dá tí aburú yìí ṣẹlẹ̀ sí rárá. Gbogbo àwa ojúlówó ọmọ Yorùbá ní láti mọ̀ dájú pé àwọn ajẹgàba ìjọba agbésùmọ̀mí Nàìjíríà mọ̀ọ́mọ̀ ń fi ẹ̀mí ènìyàn ṣòfò nítorí ẹ̀mí ènìyàn kò jọ wọ́n lójú. Bí ó tilẹ̀ ṣàìṣe ilẹ̀ wa ni ó ti ṣẹlẹ̀, a mọ̀ wípé ète Nàìjíríà ni láti pa ọmọ Yorùbá run, nítorí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn tó fẹ́ pa Yorùbá run láti gba ilẹ̀ wa. Ìdí rèé tí wọ́n fi kọ̀ láti fi orílẹ̀-èdè wa sílẹ̀ láti ìgbà tí ìjọba délé wa ti bẹ̀rẹ̀ ní ọjọ́ 12 oṣù Igbe 2024. Ó wá yẹ báyìí kí àwa ọmọ Yorùbá dìde láti gba ara wa, nítorí tí àwọn adelé wa bá ti wọlé sí ilé-iṣẹ́ ìjọba wa, ìgbádùn ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọ wa pẹ̀lú gbogbo àwọn ohun ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti àwọn nǹkan amáyédẹrùn fún àwọn ọmọ iléèwé gbogbo ní ìlànà wà nílẹ̀ fún. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ní láti dìde kí a múra sílẹ̀ fún àjọyọ̀ wa tó ti wọlé dé tán báyìí. A kò tí ì kófá nílẹ̀ Ifá tí ń ṣẹ. Ní ìtọ́ka sí ètò ìṣèjọba tí màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá ṣètò fún orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá, àwọn orílẹ̀-èdè àgbáyé ti mú un lò lára kékeré tí wọ́n sọ jáde nínú ohun gbogbo tí Ọlọ́run fi rán wọn sí ọmọ ìbílẹ̀ Yorùbá. Àpẹẹrẹ èyí farahàn nínú àwọn ọmọ ilé aṣòfin tuntun ti orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì, èyí tí a mọ̀ sí UK, tí wọ́n ṣẹ̀ṣẹ̀ búra wọlé fún. Ọ̀dọ́ ni gbogbo wọn jẹ́. Ẹni tí ọjọ́ orí rẹ̀ ga jùlọ nínú gbogbo wọn ní ọdún 28. Orúkọ àti ọjọ́ orí ẹnìkọ̀ọ̀kan wọn rèé fún ìdánilójú: Sam Collins, ọmọ ọdún 27; Josh Dion, ọmọ ọdún 24; Luke Shatters, ọmọ ọdún 28; UN Steinbank, ọmọ ọdún 24; Lord Acton, ọmọ ọdún 28; Jacob Collier, ọmọ ọdún 27; Kyle Mata, ọmọ ọdún 26; Rose Litton, ọmọ ọdún 26; Nadia Whittom, ọmọ ọdún 27; Joshua Renaud, ọmọ ọdún 25. Gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n búra wọlé fún sílé ìgbìmọ̀ aṣòfin yìí kò sí èyí tí ọjọ́ orí rẹ̀ wọ 30 ọdún nínú wọn, tí ó túmọ̀ sí pé àwọn pàápàá ti ń fi ààyè gba àwọn ọ̀dọ́ láti ṣe ìjọba, gẹ́gẹ́ bí ohun tí màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá ṣètò fún orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá. Àwọn àgbà olóṣèlú Nàìjíríà tí kò fẹ́ ire fún àwọn ọ̀dọ́ tiwọn, egbòogi olóró ni wọ́n ń gbélé àwọn ọ̀dọ́ yìí lọ́wọ́ láti bà ayé wọn jẹ́ kí wọ́n lè máa jíṣẹ́ búburú fún àwọn àgbà ìkà náà. Ṣùgbọ́n a ti fòpin sí búburú yìí ní ilẹ̀ Yorùbá nípa òmìnira Democratic Republic of the Yorùbá ní 20 oṣù Bélú 2022. A ti bẹ̀rẹ̀ ìjọba wa nípa ìbúra fún olórí adélé wa ní ọjọ́ 12 oṣù Igbe 2024, tí wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti ọjọ́ náà. Ìgbé ayé ọ̀tun sì ti dé fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Yorùbá. Ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ló lè ṣe é, nítorí ọ̀dọ́ ni agbára ìlú. Ẹ dìde láti gbárùkù ti àwọn ìjọba adélé wa kí ògo yín lè tètè búyọ. A ò rí jù báyìí lọ lónìí. Kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Tinubu ti kọjá àyè rẹ̀. Awakọ̀ mọ́rúwá pokùnso ní Ìkòròdú.
ọkọ̀ òfurufú àṣàtọ́nà abẹ́lé Ibrahim Traore ṣàwárí ibùdó ìkọ̀kọ̀ àwọn ológun Faransé ní orílẹ̀-èdè Benin. Ilé-ẹjọ́ tí ó ga jù ní ìlú tí ó fẹ̀gbẹ́ tì wá dá àwọn gómìnà ìpínlẹ̀ lẹ́bi lórí owó ìṣúná fún àwọn ìjọba ìbílẹ̀ wọn. Ìjọba agbésùmọ̀mí ti ìpínlẹ̀ Èkó gbé ìgbésẹ̀ láti ṣe àtúnkọ àwọn òfin wọn ní èdè Yorùbá. Ilé-ìwé dà wó lórí àwọn akẹ́kọ̀ọ́ ní ìlú tí ó fẹ̀gbẹ́ tì wá Nàìjíríà. Àwọn ọ̀dọ́ ilẹ̀ Gẹ̀ẹ́sì gbàkóso ilé ìgbìmọ̀ aṣòfin. Ẹ kú kalẹ̀.